Àwọn Amẹ́ríkà ní àwọn ò ní ran Nàìjíríà lọ́wọ́ mọ́ o. Gbogbo ìlàkàkà tí orílẹ̀-èdè Nàìjíríà ń ṣe láti tẹ́ Amẹ́ríkà lọ́rùn láti rí i pé Amẹ́ríkà rí i pé àwọn kájú ogun afẹ̀míṣòfò àti láti ṣàlàyé fún gbogbo ayé àti Amẹ́ríkà yìí pàápàá pé kì í ṣe àwọn Kìrìsìtẹ́nì nìkan ni wọ́n ń pa ní Nàìjíríà kò jọ pé kinní náà ṣiṣẹ́ rárá o. Torí bí a ti ṣe ń wí yìí, àwọn aṣòfin Amẹ́ríkà ti fọwọ́ sí pé orílẹ̀-èdè àwọn ò gbọ́dọ̀ ran Nàìjíríà lọ́wọ́ mọ́, pé wọn ò gbọ́dọ̀ náwó àwọn fún Nàìjíríà láti ṣe ìrànlọ́wọ́ kankan fún wọn. Ọ̀rọ̀ náà sì le púpọ̀ torí bí orílẹ̀-èdè wa ti ń jagun afẹ̀míṣòfò lọ yìí, àwọn tí wọ́n ń ṣèjọba náà ní àgbójúlé púpọ̀ nínú orílẹ̀-èdè Amẹ́ríkà. Ohun tó wà lọ́kàn wọn ni pé Amẹ́ríkà yóò fi ìrírí àti ìmọ̀ wọn pẹ̀lú owó wọn ṣèrànlọ́wọ́ gidi fún Nàìjíríà tí ètò gbogbo tí àwọn ń ṣe láti kápá àwọn afẹ̀míṣòfò yóò fi yanjú. Kódà ọ̀pọ̀ ọmọ Nàìjíríà ló ti ń pariwo pé àfi kí Amẹ́ríkà máa bọ̀, àwọn nìkan ni wọ́n lè yanjú ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò àti àwọn ìṣòro ìwà ìbàjẹ́ tó kún Nàìjíríà báyìí, tí wọ́n sì ń fojoojúmọ́ retí àwọn jagunjagun orílẹ̀-èdè náà pé wọn yóò ṣe bẹbẹ bí wọ́n bá balẹ̀ sí Nàìjíríà pátápátá. Ohun tó ṣe jẹ́ ìyàlẹ́nu òjijì rèé nígbà tí àwọn aṣòfin Amẹ́ríkà yìí jókòó lánàá tí gbogbo wọn sì fọwọ́ sí pé ìjọba àwọn kò gbọ́dọ̀ ran Nàìjíríà lọ́wọ́ mọ́, kí ọlọ́múdọ́mú ìyá ìgbé kí kálukú ránṣọ ẹ̀ níbi tó bá ti fàya. Kíní kan ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀ kó tó di ìgbà yìí tó jẹ́ àpò ọmọ Nàìjíríà kò fura ni. Níparí ọdún tó kọjá yìí ni wọ́n ti kọ́kọ́ kéde láti Amẹ́ríkà lọ́hùn pé àwọn ń kó àwọn sọ́jà rẹpẹtẹ bọ̀ ní Nàìjíríà, tí wọ́n sì kó wọn wá lóòótọ́ ní oṣù kejì ọdún tá a wà yìí. Ṣé ohun tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí ni pé ní ọjọ́ 21 oṣù kẹwàá ọdún tó kọjá, ìyẹn October 31st 2025, olórí orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump sọ fún gbogbo ayé pé àwọn afẹ̀míṣòfò kì í pààyàn méjì ní Nàìjíríà ju Kìrìsìtẹ́nì lọ, àti pé tí ìjọba ibẹ̀ kò bá mójútó kinní náà, àwọn yóò kó ogun ńlá jà Nàìjíríà ni, torí àwọn yóò wá síbẹ̀ tìbọntìbọn ni. Láti ọjọ́ náà ló ti sọ pé òun ti tò Nàìjíríà mọ́ lára àwọn orílẹ̀-èdè àgbáyé tí ọ̀rọ̀ wọn ń fẹ́ àmójútó gidigidi. Níbi tí wàhálà ti dé bá àwọn aṣáájú Nàìjíríà rèé, ọ̀rọ̀ náà sì le débi pé nígbà tó di ọjọ́ 24 oṣù kọkànlá November 24, 2025, olùdámọ̀ràn ààrẹ lórí ètò ààbò Nuhu Ribadu pẹ̀lú àwọn èèyàn ńláńlá bíi Latifu Fagbemi tí í ṣe mínísítà ètò ìdájọ́, Káyọ̀dé Ẹgbẹ́tókun tí í ṣe olórí àwọn ọlọ́pàá pátápátá nígbà náà, ọ̀gágun Olúfẹ́mi Olúyèdé tí í ṣe olórí àwọn olórogún gbogbo pẹ̀lú àwọn míì gbéra láti lọ bá wọn ní Amẹ́ríkà yìí, níbi tí wọ́n ti ṣàlàyé ohun gbogbo tí wọ́n ń ṣe fún wọn. Àwọn Ribadu ṣàlàyé níwájú àwọn èèyàn ńláńlá Amẹ́ríkà pé ogun afẹ̀míṣòfò ni wọ́n ń bá wa jà ní Nàìjíríà, pé kì í ṣe ọ̀rọ̀ Kìrìsìtẹ́nì nìkan rárá. Wọ́n sì ní ìjọba Nàìjíríà ti ṣetán láti bá Amẹ́ríkà ṣe àjọṣepọ̀ lórí gbogbo ọ̀nà tí wọ́n bá mọ̀ pé àwọn lè fi ràn wá lọ́wọ́. Pẹ̀lú èyí, Amẹ́ríkà gbà pé wọn yóò ṣe kinní kan. Àjọṣe gidi sì bẹ̀rẹ̀ láàrin àwọn orílẹ̀-èdè méjèèjì lórí ọ̀nà láti gbógun ti àwọn afẹ̀míṣòfò tí wọ́n wà níbi gbogbo ní Nàìjíríà. Àwọn Amẹ́ríkà yìí kò ti sọ pé Nàìjíríà ń pa Kìrìsìtẹ́nì nìkan mọ́. Ogun tí wọ́n bá wá ni wọ́n dojúkọ. Eléyìí sì ṣiṣẹ́ ńlá ní ọjọ́ ọdún Kérésì gan-an, ní ọjọ́ 25 oṣù kejìlá December 25 ní 2025, nígbà tí àwọn ọmọ ogun Amẹ́ríkà yìí ya bo inú igbó àwọn afẹ̀míṣòfò láàrin Sokoto àti Zamfara, tí wọ́n sì fi bọ́ǹbù wọn pa ọ̀pọ̀lọpọ̀ àwọn afẹ̀míṣòfò yìí. Ọ̀rọ̀ náà bá gbogbo ayé lójijì. Ó pẹ́ pàápàá kí àwọn ológun Nàìjíríà tó máa sọ pé àwọn mọ̀ nípa ẹ̀, bó tiẹ̀ jẹ́ pé àwọn kan takú títí dòní pé àwọn ará Amẹ́ríkà náà kò sọ fún wọn tí wọ́n fi wá fi bọ́ǹbù pa àwọn èèyàn lórílẹ̀‐èdè wọn. Àmọ́ ohun tí wọ́n ṣe náà kún gbogbo ọmọ Nàìjíríà lójú, ó sì mú inú wọn dùn débi pé wọ́n bẹ̀rẹ̀ sí í kan sáárá sí àwọn jagunjagun Amẹ́ríkà yìí, wọ́n sì ń dúpẹ́ lọ́wọ́ Donald Trump. Kálukú sì ti rò pé bí kinní náà yóò ṣe máa lọ nìyẹn. Àmọ́ kò lọ bẹ́ẹ̀, torí níṣe lohun gbogbo tún dákẹ́ lọ wẹ́n lo. Àfi lẹ́ẹ̀kan náà tí Donald Trump fúnra ẹ̀ kéde pé àwọn ti pa ọkùnrin kan tí wọ́n ń pè ní Abu Bilal Al-Minuki, ìyẹn lọ́jọ́ 15 oṣù karùn-ún ọdún yìí, tí wọ́n sì ṣàlàyé pé ẹni tí wọ́n pa yìí òun ni igbákejì olórí àwọn ẹgbẹ́ afẹ̀míṣòfò àgbáyé tí wọ́n ń pè ní ISIS, ìyẹn Islamic State.
pípa tí wọ́n pa ọkùnrin náà sì jẹ́ nǹkan ayọ̀ fún wọn ní Amẹ́ríkà débi pé Trump kéde fáyé pé inú òun dùn gan-an nítorí ó pẹ́ tí àwọn ti ń wá ọkùnrin náà kiri tí àwọn ò mọbi tó wà. Nàìjíríà tí àwọn wá yìí làwọn ti ká a mọ́. Ohun táwọn ọmọ Nàìjíríà tún padà gbọ́ lẹ́yìn náà ni pé wọ́n pa bí 200 àwọn afẹ̀míṣòfò lásìkò yìí kan náà, àti pé nígbà náà ni wọ́n rí irinṣẹ́ wọn kó. Irinṣẹ́ àwọn afẹ̀míṣòfò tí wọ́n sì rí yìí ó ya àwọn ológun Amẹ́ríkà yìí lẹ́nu gan-an, kódà ju àwọn èèyàn tí wọ́n pa níbẹ̀ lọ. Ìdí ni pé àwọn irinṣẹ́ náà àti àwọn èlò ìjagun tí wọ́n rí yìí, àwọn náà sọ pé àwọn ò rí irú ẹ̀ níbì kankan rí lẹ́yìn tí àwọn ti jagun àwọn Osama bin Laden níjọ́sí, ìyẹn ní Afghanistan àti agbègbè ẹ̀. Bẹ́ẹ̀ irinṣẹ́ burúkú tí àwọn afẹ̀míṣòfò wọ̀nyí fi ń ṣe gbogbo ohun tí wọ́n ń ṣe kiri ayé nìyẹn. Wọ́n ní rírí tí àwọn rí irinṣẹ́ yìí fi hàn pé àwọn ti ṣẹ́gun àwọn èèyàn náà ní apá West Africa yìí nìyẹn, nítorí àwọn afẹ̀míṣòfò àgbáyé wọ̀nyí ti ń fẹ́ fi ibi tí wọ́n wà yẹn ṣe ibùgbé àti olú iléeṣẹ́ wọn kí wọ́n sì máa tibẹ̀ dààmú gbogbo ayé. Ṣùgbọ́n kinní kan wá ṣẹlẹ̀ lẹ́yìn tí wọ́n ja gbogbo ogun yìí tán o, torí lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n ti jagun náà tán ní Amẹ́ríkà ti kó àwọn ọmọ ogun wọn. Gbogbo àwọn ọmọ ogun tí wọ́n kó wọ Nàìjíríà ti kálukú rò pé nítorí àwọn afẹ̀míṣòfò ti Nàìjíríà ni wọ́n ṣe kó wọn wá. Wọ́n kó wọn padà lẹ́ẹ̀kan náà. Ọ̀rọ̀ náà sì ya àwọn tí wọ́n mọ̀ nípa ètò ilẹ̀ òkèèrè àti ètò tí Amẹ́ríkà fi ń jagun àwọn afẹ̀míṣòfò yìí kiri lẹ́nu. Ohun tí àwọn wọ̀nyí sọ ni pé àwọn Trump tàn wá ní Nàìjíríà ni. Àwọn wọ̀nyí ni wọ́n kọ́kọ́ ṣàlàyé pé àwọn afẹ̀míṣòfò àgbáyé ISIS ni Trump ń lé kiri. Wọ́n sì ti gbọ́ ìròyìn pé àwọn èèyàn náà ti fẹ́ sọ Nàìjíríà di ibùgbé àti pé níbẹ̀ ni wọ́n fẹ́ fi ṣe oríta wọn gan. Bẹ́ẹ̀ ni kò sí àjọṣe ọ̀rọ̀ ológun bẹ́ẹ̀ yẹn láàrin Amẹ́ríkà àti Nàìjíríà tẹ́lẹ̀. Wọ́n kò sì lè déédé kó àwọn ọmọ ogun wọn wá lójijì kí wọ́n ní àwọn wá fẹ́ jagun afẹ̀míṣòfò kan lọ́dọ̀ wa. Ohun tó fi jẹ́ nígbà tí wọ́n gbóròyìn tàwọn jàǹdùkú tó wà ní Nàìjíríà tí wọ́n sì gbọ́ pé Kìrìsìtẹ́nì pọ̀ nínú àwọn tí wọ́n ń pa, wọ́n fi ìyẹn kẹ́wọ́ láti wá halẹ̀ pé àwọn ń fi tipátipá bọ̀ ní Nàìjíríà bóyá a fẹ́ tàbí a kò fẹ́. Ṣùgbọ́n nítorí pé Nàìjíríà kò gbé ọwọ́ líle pẹ̀lú wọn, ìyẹn ló jẹ́ kí wọ́n wọlé wọ́ọ́rọ́ tí wọ́n sì ṣe ohun tí wọ́n fẹ́ ṣe. Ohun tí wọ́n sì wá ṣe náà ni láti tú àwọn ẹgbẹ́ Islamic State ká pátápátá ní Nàìjíríà. Lẹ́yìn tí wọ́n ti kó gbogbo àwọn ọmọ ogun tí wọ́n wá fi jagun àwọn ISIS lọ, wọ́n fi àwọn bíi 3-4 kan sílẹ̀ kí wọ́n máa fún àwọn ọmọ ogun Nàìjíríà nímọ̀ràn. Kò sì sí jagunjagun ẹyọ kan báyìí nínú wọn, àwọn alámọ̀ràn lásán ni wọ́n. Ṣùgbọ́n ọ̀rọ̀ ti àwọn Kìrìsìtẹ́nì tí àwọn aṣòfin Amẹ́ríkà fẹ́ torí ẹ̀ fìyà jẹ Nàìjíríà tẹ́lẹ̀, wọ́n mọ̀ pé Trump kò tí ì yanjú ìyẹn rárá. Ohun tó sì fà á tí wọ́n fi tún kó kinní náà jáde nílé ìgbìmọ̀ aṣòfin wọn lánàá rèé, tí wọ́n sì fohùn ṣọ̀kan lórí ẹ̀ pé Amẹ́ríkà kò ní ran Nàìjíríà lọ́wọ́ mọ́, wọn ò sì ní fi kọ́bọ̀ báyìí fún wọn láti fi ṣe ohunkóhun. Nígbà tí àwọn aṣòfin Amẹ́ríkà yìí pàdé nílé ìgbìmọ̀ wọn, aṣòfin Gregory Stebe láti Florida ló dìde tó ní òun fẹ́ mọ̀dí tí wọn yóò fi máa fún Nàìjíríà ní owó ìrànlọ́wọ́ kankan nígbà tó jẹ́ àwọn Kìrìsìtẹ́nì ni wọ́n ń pa níbẹ̀ tí wọ́n sì ń fi ìyà oríṣiríṣi jẹ wọ́n. Akùnrin náà ní àwọn nǹkan burúkú ló ń ṣẹlẹ̀ ní Nàìjíríà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí o. Bẹ́ẹ̀ ni ìjọba àwọn akówójẹ, ìjọba àwọn oníwà bàjẹ́ tí wọ́n ń ṣe níbẹ̀ kò lè ṣe kinní kan láti dáwọ́ àwọn nǹkan burúkú wọ̀nyí dúró. Fún ọ̀pọ̀lọpọ̀ ọdún báyìí, pàápàá lẹ́nu oṣù díẹ̀ sẹ́yìn, ìyà tí wọ́n fi ń jẹ àwọn Kìrìsìtẹ́nì níbẹ̀ ti pọ̀ jù. Ìpakúpa ni àwọn alákatakítí ẹ̀sìn tí wọ́n ti di afẹ̀míṣòfò yìí ń pa wọ́n. Wọ́n ń pa wọ́n pẹ̀lú àìbìkítà ni o. Wọ́n ti mọ̀ pé kò sí kinní kan tí ìjọba ibẹ̀ yóò ṣe fáwọn ni. Ọkùnrin Gregory ní àwọn ọmọ Kìrìsìtẹ́nì ni wọ́n ń pa tí wọ́n sì ń jí gbé ní Nàìjíríà. Ó ní ohun tí Amẹ́ríkà ṣe máa ń fi owó ìrànlọ́wọ́ ránṣẹ́ sí àwọn orílẹ̀-èdè tí àwọn sì máa ń pèsè ìrànlọ́wọ́ míì fún wọn ní bí àwọn ṣe mú ẹ̀mí àti àwọn nǹkan amúlé ayédùn-ún-gbé míì ní pàtàkì tó, pé báwo làwọn yóò ṣe wá máa náwó àwọn lé orílẹ̀-èdè tí ẹ̀mí kò jọ wọ́n lójú lórí, tí wọ́n ń pa Kìrìsìtẹ́nì tí ìjọba wọn sì gbójú sẹ́gbẹ̀ẹ́ kan. Gregory ní ó tiẹ̀ burú jáì pé Amẹ́ríkà yóò máa ṣètò ìrànlọ́wọ́ kankan fún orílẹ̀-èdè bíi Nàìjíríà yìí nígbà tí Amẹ́ríkà fún rẹ̀ jẹ gbèsè tó lé ní 40 tírílíọ̀nù owó dọ́là. Bẹ́ẹ̀ ni aṣòfin láti Florida náà wí, tí gbogbo àwọn aṣòfin tó wà níbẹ̀ pátá sì gbà á wọlé. Wọ́n ní kí wọ́n pa Nàìjíríà tì bí aṣọ tó gbó torí ìjọba wọn kò ṣe dáadáa. Bẹ́ẹ̀ ọ̀tọ̀ ni ohun tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà ń rò tẹ́lẹ̀ o lórí àjọṣe orílẹ̀-èdè wọn pẹ̀lú Amẹ́ríkà. Nítorí yàtọ̀ sí ìrànlọ́wọ́ owó, àwọn ìrànlọ́wọ́ míì tún wà tí Amẹ́ríkà ń ṣe lóríṣiríṣi fáwọn orílẹ̀-èdè àgbáyé. Bẹ́ẹ̀ làwọn aṣòfin wọn kò fẹ́ kí wọ́n ṣe ìkankan irú ẹ̀ fún Nàìjíríà mọ́.
tí ìjọba wọn àti àwọn alẹ́nulọ́rọ̀ gbogbo tó bá kù sí padà gba kinní náà wọlé pátápátá, ibi tí kinní náà yóò bọ́ sí fún Nàìjíríà kò lè dáa. Kódà ó lè jẹ́ kí àwọn afẹ̀míṣòfò tún ya wá kí wọ́n ní Amẹ́ríkà ti padà lẹ́yìn wọn. Àbí níbo láwọ̀ àgbé yìí gbà báyìí o? Láìwọlá alága ló sáré yẹ ìròyìn láti Amẹ́ríkà yìí wò tó sì ṣe àkọsílẹ̀ fún ibùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.